نعم. الحمد لله. mo pe àkíyèsí mi lọ síbi pé lesson الدرس الثامن lesson 80 kò complete, so a fẹ́ complete ẹ̀ inshallah. Ojú tó ń fún wa ni pé liman hadha alkitabu ila albayti, ila ohun túmọ̀ sí ibi tí nǹkan parí sí, to the house, min albayti from the house, ila albayti to the house, almustashfa hospital, fil mustashfa in the hospital, min almustashfa from the hospital ila almustashfa to the hospital. So sáré pé fi min ila ó wọlé tó almustashfa níbí a sì rí kẹsìrọ̀ níbẹ̀. àrí kẹsìrọ̀ kò hàn níbẹ̀, kẹsìrọ̀ kò hàn níbẹ̀. So eléyìí ni onídàájọ́ tiẹ̀, ìdí tí kò fi hàn bẹ́ẹ̀. Bákan náà rẹ̀ pé ti Amẹ́ríkà àti irú Almania yìí ti ṣàlàyé yẹn tẹ́lẹ̀ nípa pé Naam. So láti wá complete àlàyé náà. So أمريكا، في أمريكا، من أمريكا إلى أمريكا. So eléyìí a rí pé fi wọlé tọ̀ Amẹ́ríkà, min wọlé tọ̀, ìlà náà wọlé tọ̀ nínú àwọn huruful jar, nínú àwọn harafi, nínú àwọn prepositions tó pé tó bá wọlé tọ̀ gbólóhùn ó máa ń fún un ní kẹsìrọ̀ ni, kí ẹ bá ṣe dán bí filbaiti, minalbaiti, ilalbaiti. ṣùgbọ́n wọn lè yóò gba kẹsìrọ̀ hàn lórí wọn nítorí pé wọ́n jẹ́ al-alamu al-a'jamiyyu, wọ́n jẹ́ non-Arabic proper noun, non-Arabic proper noun. Almania، في ألمانيا، من ألمانيا إلى ألمانيا. So ألمانيا جامني نار جبل. فلينا اقرأ واكتب، read and write، read and write. So كايلي أسيتنكو. فلينا لك فاقرأ read في كلا سينا إلي. السبورة أمام الطالب وهي خلف المدرس. سلايتي شواجب نقا أمام أتي خلفه، pé àwọn kan tó bá wá lẹ́yìn wọn ó máa ń jẹ́ mudaf ilayhi. So amama, khalfa yóò jẹ́ mudaf. Anything tá a bá rí lẹ́yìn wọn yóò jẹ́ kíni, yóò jẹ́ mudafun ilayhi. Mudafun ilayhi sẹ́ni yóò gba kẹsra. Tẹ́lẹ̀ láṣẹ̀rì tí àwọn ilé tí wọ́n gba kẹsra. Naam. الكلمات الجديدة، new vocabularies. المستشفى hospital. ألمانيا Germany. إنكلترا England. سويسرا Switzerland. السكين knife ọ̀bẹ. فرنسا France. أمام in front. خلف behind. so bí ó ṣe rí náà ní ilé. الله تعالى أعلى وأعلم. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.